Praise the Lord, praise the living Jesus. Orúkọ mi ni Dámilọ́lá ọmọ Ọ̀ṣun State ní mí, bọ̀ orílẹ̀-èdè Libya ni mo wà lọ́wọ́lọ́wọ́. Mo wà lára àwọn tó ṣe program ní alẹ́ àná ní ìjọ prophetic ti pastor Dámiláre. I don't know anything pé bóyá nǹkan bẹ́ẹ̀ yẹn ti ẹ̀ lè ṣẹlẹ̀ sí mi because èmi ń bá wọn ṣeré lánàá. Mi ì follow wọn ní gbogbo nǹkan tó ń ṣe. Bọ̀ àti jẹta lásìjọ́ ń ṣe mo ṣàsọ fún àǹtí mi pé kọ́njọ́ kan máa mi sọ fún dádì pé kí wọ́n add mi sínú group but due to pé bóyá wọ́n busy somehow so wọ́n add mi. Fún àǹtí mi yẹn lèmi náà fi ń sọ̀rọ̀. Wọ́n á ní wá gba fóònù kó fi sọ̀rọ̀. Èmi náà ṣáà fi ń sọ̀rọ̀. All of a sudden lánàá program táwa ṣe wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀. Èmi ò tiẹ̀ mi ì kà sí torí anything bẹ́ẹ̀ yẹn mi ò kí ń sábà kà sí. Mo ṣàrí pé mo ṣubú. Wọ́n ní mo tutọ́ jáde lẹ́nu. Ìgbà tèmi náà máa jí ọ̀nà fún mi korò. Mi ì mọ anything. I just want to appreciate the Lord of Lords, the King of Kings. Ọlọ́run ò ṣe fún ogun tó ṣẹ́ nínú ayé. Let me send your son like